Ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Yínká TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dára mo bá yín. Mo ti rí ọ̀rọ̀ Aunty Jùmọ̀kẹ́ George tó ti ń lọ káàkiri bẹ́ẹ̀ mo fẹ́ kó lọlẹ̀ kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀. In tí mo dẹ̀ máa sọ lórí ẹ̀ ni wípé ṣé mọ̀ pé nígbà kan wọ́n ti gbé ìkànnà àwọn Nollywood yẹn wá tí mo bọ́ta tí mo sọ pé kí ló dé nínú àwọn kéékèèké yẹn. Bó dẹ̀ ti ṣe máa rí nìyẹn nínú àwọn kéékèèké tá a rí pé wọ́n ní owó lọ́wọ́ wọ́n dẹ̀ ná owó tó máa jókòó sí tó máa náwó níwájú eléré tó ra mọ́tò tán ṣe gbogbo ẹ̀ tí kọ̀ọ̀kan nu wọ́n bá wá síta èmi wà lára àwọn tó máa bọ́ta pé irọ́ kò ní ṣẹlẹ̀. Ìdí dẹ̀ ni wípé ní àsìkò tí àwọn táwọn yìí ń ṣiṣẹ́ ńsìnsìn iṣẹ́ tírú àwọn àǹtí Jùmọ̀kẹ́ yìí àwọn ará àwọn kọ́ran àwọn ògògó àwọn bàbá Adébáyọ̀ àwọn bàbá yẹn iṣẹ́ táwọn yẹn ti ṣe lẹ̀ iṣẹ́ tí àwọn yẹn ti ṣe lẹ̀ òun ni àwọn tó jẹ́ kíní àwọn younger ones wọn yẹn òun ni wọ́n ń jẹ tí kì bá ṣe pé irú àwọn bàbá Adébáyọ̀ yẹn wọ́n ti ní àwọn ọmọ tó ti fi sí ẹnu iṣẹ́ yẹn táwọn náà dẹ̀ ti gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ nínú ẹ̀ Ọlọ́run ni ò bá mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí àwọn bàbá yẹn báyìí. Àwọn àgbàlagbà yìí tí wọ́n bá sì ń wá mo lè má máa sọ nǹkan nínú wọn because lára nǹkan tó ṣẹlẹ̀ sáwọn àgbàlagbà yìí nínú àwọn eléré yìí àwa society a contribute sí honestly àwa la jẹ́ kí life wọn rí bẹ́ẹ̀ yẹn nítorí pé ńgbà èmi náà ṣe movie mi tán mo dẹ̀ rántí wípé ńgbà tí mo fẹ́ ṣe movie mi mo ń request fún àwọn èèyàn kan nítorí pé mo ti lọ wo àwọn films mo dẹ̀ ti rí àwọn tó ń ta ọjà àwọn tó wà nínú iṣẹ́ tí àwọn èèyàn ń wò ó tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí wípé a lè blame àwọn tí wọn ò lo àwọn àgbàlagbà yẹn nítorí àwọn society gan tó bá imagine kó èèyàn lọ náwó ṣeré kó wá gbé sista Jùmọ̀kẹ́ yìí sí àti iye eré kó àti gbogbo wọn kó wá jẹ́ pé àwọn nìkan ló fẹ́ cast kò sẹ́ni tó máa wo eré yẹn tọ́wọ́n bá tí rí Wùnmí kán rí Ìyábọ̀ kán rí Mercy Àyígbè kán rí Tatu ni àwọn young kìíní yẹn nínú eré àwọn èèyàn ò tí ì ní wò ó pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń ṣe yẹn àwa gọ́gọ́ àwa ẹ̀dá gọ́gọ́ lẹ̀ à jẹ́ kí àwọn àgbàlagbà tó ti fi ẹ̀mí wọn ṣiṣẹ́ sílẹ̀ àwa là ń febi pa wọ́n àwa tá à ń patronize àwọn younger ones yẹn là ń febi pa àwọn àgbàlagbà indirectly tá a bá mọ̀ because ní time táwọn Aunty Jùmọ̀kẹ́ yìí ń ṣeré ní time táwọn bí àwọn ará ọ̀sán ń ṣeré nígbà yẹn èlò àwọn yẹn ò ronú pé àwọn fẹ́ ra lé wọn ò ronú pé àwọn fẹ́ kówó jọ wọ́n ń ṣeré yẹn with pleasure wọ́n ń ṣeré yẹn torí pé wọ́n gbádùn ẹ̀ wọ́n ń ṣeré yẹn láti jẹ́ kí inú àwọn èèyàn dùn òun náà fi lọ ń ṣe stage play tó fi ń ṣe gbogbo ẹ̀ káàkiri nígbà yẹn wọ́n ò ronú láti kówó jọ nítorí àwọn kan tó máa ní àṣepọ̀n ṣiṣẹ́ iṣẹ́ táwọn yẹn ń ṣe ńgbà yẹn èlò ló ń pa ń bẹ̀ yẹn àwọn tó ń produce yìí sì gan ló yẹ kẹ́ ẹ bá wí tó bá pe irú Mercy Ìyábọ̀ Tatu àwọn yan Wùnmí àwọn young kìíní Fẹ́mi tó bá pè wọ́n sí racing tó ń perú àbàbà ògògó bàbá ògògó bàbá ará ọ̀sán nǹkan kọ̀ ṣeré wọ́n á sì máa pay àwọn like àwọn Fẹ́mi and co wọ́n á sanwó fún wọn ju àwọn àgbàlagbà yẹn lọ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí àwọn àgbàlagbà yẹn àwọn ló ṣiṣẹ́ tírú àwọn kéékèèké sì ń jẹ àwọn àgbàlagbà yẹn ló ti ṣiṣẹ́ yẹn sílẹ̀ àwọn àgbàlagbà yẹn ló ti di industry yẹn wó ló dámní tó jẹ́ káwọn kéékèèké tó fi wá ń jẹun sìn ìgbà tí wọ́n sílẹ̀ òun làwọn kéékèèké yẹn wá fi ń jẹun nísìn àmọ́ àwa society tó yẹ ká máa appreciate wọn tó bá lọ ṣe táwọn àgbàlagbà yẹn bá ṣeré tí ò bá fi àwọn kéékèèké yẹn sí ha ní wò ó so kò jẹ́ káwọn tó ń ṣeré kí wọ́n máa request káwọn máa lu àwọn àgbàlagbà yẹn mọ́ torí pé oníkálukú ló fẹ́ ṣòwò ló fẹ́ jèrè tó bá rí wípé àwọn ń ṣeré wọn ò làwọn àgbàlagbà yẹn ààrẹ ni tó ń question wọn ẹ rí pé ìwọ̀nba ni ìyá máa jẹ àwọn àgbàlagbà tó ti ṣiṣẹ́ sẹ́yìn nígbà tó ń ṣiṣẹ́ sẹ́yìn iṣẹ́ yìí ò tí ì dowó nígbà tó ṣiṣẹ́ sẹ́yìn wọn ò rí nǹkan kan míì fi kún àfiṣẹ́ yẹn nígbà tó ṣiṣẹ́ sẹ́yìn wọn ò ṣiṣẹ́ nítorí tara wọn ń ṣiṣẹ́ kí àwọn èèyàn lè gbádùn àwọn ni nígbà tí irú àwọn yìí ń ṣiṣẹ́
nígbà tí irú àwọn bàbá Adébáyọ̀ Àráòsàn nǹkan kan ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ káwọn èèyàn lè gbádùn wọn wọ́n ṣiṣẹ́ láti show skills ni wọ́n ṣiṣẹ́ láti make owó òun ló ṣe dàbẹ́ ni pé nísìnyí tí àgbà ti ń dé sí wọn àwọn ọ̀rọ̀ tó yẹ kó kójọ wọn ò tiẹ̀ rọ́rọ̀ kójọ torí kò dówó ń gbà yẹn ìwọ̀nba tó yẹ kó kójọ ó lè jẹ́ pé wọ́n máa ní wọ́n ní show wọ́n ní stage play nílùú mẹ́ta wọ́n lè ó lè jẹ́ owó tó bá pa nílùú kan náà máa fi wọ mọ́tò lọ sí ìlú míì nígbà tó máa fi délé wọ́n máa gbọ́n wọ́n wálé ni bóyá gift táwọn aráàlú yẹn fún wọn iṣu èlùbọ́ nǹkan kan náà máa kó wálé wọ́n lè má rí cash kankan mú wálé àwọn àgbàlagbà tó ti ṣiṣẹ́ sẹ́yìn àwọn tó ń ṣeré nísinsìnyí tó jẹ́ àwọn ọmọdé yẹn mo gbà á ládùúrà ní ráìsàn ní rí nǹkan kan irú òun yẹn tá a rí tó ń náwó lówájú ilé nkọ́kọ́ ò gbúdọ̀ ṣe wọ́n Ọlọ́run má jẹ́ kó rí nǹkan tí irú àwọn yẹn bá wá àwọn kan máa dìde takò wọ́n pé kò lè ṣẹlẹ̀ bó irú àwọn àgbàlagbà yìí irú àwọn set àwọn Tájùmọ̀kẹ́ nǹkan kan bó bá tiẹ̀ wá parọ́ pé ọmọ òun wà ní Sókótó tó dẹ̀ ń rí ọmọ ẹ̀ lójoojúmọ́ tára bá tù kò ní parú rọ́ yẹn wọn ò ní parú rọ́ yẹn tára bá tù wọn bó tiẹ̀ jẹ́ pé ẹkún yẹn wọ́n pretend wọ́n sunkún atẹ́gùn ni kò easy láti sunkún atẹ́gùn náà irú àwọn eléyìí ká ti ẹ̀rọ àwọn eléyìí ti jìyà àwọn ló jẹ ìyà àwọn tó ṣiṣẹ́ sẹ́yìn yẹn ló jẹ ìyà táwọn ọmọ kéékèèké yẹn ń jẹ ń sìn yìí àmọ́ mi ì lè sọ pé àwọn ọmọ kéékèèké yẹn gò ràn wọ́n lọ́wọ́ àwọn náà ní live ayé wọn láti gbájúmọ́ a máa níbi táwọn náà ti ń ṣe bóyá omi pọ̀ ju ọkọ̀ àlọ ṣùgbọ́n tó bá ti gbé wọn wálé nǹkan kan bẹ́ẹ̀ tó láwọn àgbàlagbà yẹn ní o nírú àwa yìí gbọ́njú bá tírú àwa yìí máa lọ ń wéré wọn tá mọ̀ pé àwọn ló di industry yẹn mú káwọn ọmọdé yẹn tó dé táwọn bá ti bà á jẹ́ ìwà táwọn ọmọdé yẹn ń wù sí tó bá pẹ́ àwọn àgbàlagbà yẹn ló wù nígbà ayé wọn ní rí industry yẹn láyéláyé industry yẹn ò ní wà di ọ̀la bẹ àwọn àgbàlagbà yẹn èyí tó fẹ̀mí di èyí tó fi ọjọ́ iwájú ẹ̀ tó fi owó tó fi life ọmọ ẹ̀ di ó fi di Ọ̀gá Bello bíbi tí ẹ mọ gbogbo ẹ̀ gbogbo ìgbà táwọn ẹgbẹ́ ńkọ́lé tó ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ ló rán ó dẹ̀ gbajúmọ̀ṣẹ́ àwọn ọmọ tí wọ́n rán gbà yẹn Ọlọ́run ló ní kí wọ́n rán wọn kó dẹ̀ gbajúmọ̀ṣẹ́ wọn nígbà tí Ọ̀gá Bello máa fi kó sí ilé tí wọ́n kó lọ ilé ara wọn ní Ìkòròdú àwọn ẹlòmíì ti kọ́ bí méjì tó dẹ̀ pé ilé yẹn gan ti di àkítàrà gbáǹsìn ó ti ṣáǹsìn mélòó nu wọn ló rówó kójọ láti kọ́lé gidi nígbà yẹn iṣẹ́ kínú àwọn èèyàn dùn káwọn show skills wọn kán lọ from ìletò kan sí ìletò kan náà ń bá káná fi ń ṣiṣẹ́ káwọn òrówó kójọ owó pọ̀ nígbà yẹn tó sì yìn owó ò ṣe yàmùyàmù nísìnyìn nígbà yẹn wọ́n ń ṣiṣẹ́ ẹ rí pé quality films gan tó ń produce nígbà yẹn tí ò tiẹ̀ ń ṣe fídíò ẹ rí pé ó make sense jù sí i lọ ẹ wo the likes of Ìrù Ẹṣin ṣe máa wo ẹ̀ ní sunkún ẹ wo Agbẹ́gilére ẹ wo àwọn iṣẹ́ tí àwọn bàbá owó blow ẹ wo iṣẹ́ tí bọ̀bọ̀ yìí tí Ògògó fi ṣe olè nínú ní tọ́mọ ló ń wò ní National Theatre ńgbà yẹn ẹ sọ pé tẹ̀rọ mo bá lọ bí wọ́n bá ń wá mi ẹ worú àwọn eré yẹn ńgbà yẹn kò sí mọ́ àwọn ìtàn bẹ́ẹ̀ yẹn àwọn story bẹ́ẹ̀ yẹn ò sí mọ́ àwọn yẹn ló fi taratara ṣiṣẹ́ tí wọ́n wá ń jẹ́ ń sìn ńgbà yẹn tẹ́ bá ṣiṣẹ́ wọn ò ní ṣe Yorùbá kẹ́ gbọ́ òyìnbó kan nínú ẹ̀ bọ̀ nísìnyí wọ́n bá náà ṣe Yorùbá film àfọ òyìnbó àfọ Yorùbá náà máa sọ àwọn qualities táwọn yẹn hold nígbà yẹn nìyẹn ó ti yàtọ̀ sí sìn torí ẹ̀ lè pé wọ́n máa ti gbá àwọn legend yẹn wá ìjọ ẹ jẹ́ ká máa support wọn díẹ̀díẹ̀ torí pé àwa society náà a contribute sí báyé wọ́n ṣe dá o àwa la jẹ́ kí wọ́n lò wọ́n mọ́ torí tí wọ́n bá lò wọ́n ní wo fíìmù yẹn tẹ́ bá ti rí àwọn Ìyábọ̀ tẹ́ bá ti rí Wùnmí Toríọlá tẹ́ bá ti rí Mercy Aigbe tẹ́ bá ti rí àwọn ṣe Dami ni tẹ́ bá ti rí wọn ní wo òun ni ò jẹ́ káwọn tó ṣiṣẹ́ náà máa sábà máa lò wọ́n tààrà so n tó jẹ́ pé àwa la contribute sí ẹjọ́ tó má ti gbé àwọn àní rírú ẹ̀ mọ́ but nígbà tí wọn ò bá rin ayè kó nǹkan jọ nígbà tó ń ṣeré tó jẹ́ wípé kínú àwọn èèyàn lè dùn náà ń ṣe tó bá ti ń wálé nǹkan kan ẹ jẹ́ ká wọn ò bá wá parọ́ ká kò máa support wọn díẹ̀díẹ̀ bó ṣe rí nínú àwọn àgbàlagbà nínú wọn àwọn kéékèèké nínú wọn tọ́lọ́run tí wọ́n make wave yẹn nǹkan kò gbúdọ̀ ṣe yín o ẹ̀yà máa gbàdúrà ìkọ̀kọ̀ ò ní ṣe yín lágbára Ọlọ́run ìkọ̀kọ̀ ò gbúdọ̀ ṣe yín o ìkọ̀kọ̀ ò gbúdọ̀ ṣe yín nǹkan ò dẹ̀ ní ṣe yín kò ní ṣọmọ yín wọ́n bá gbé ọ̀tá yín kan wá torí ẹ̀yin lẹ jẹ́ adùn táwọn àgbàlagbà yẹn ṣe o ẹ̀yin lẹ ń kó èrè ẹ̀ nísìn
mi mọ̀ bóyá wá ń tọ́jú wọn bóyá ẹ ń ṣe fún wọn ọ̀bẹ̀ yín lẹ̀ ń kórè ẹ̀ mo dẹ̀ gbà ládùúrà pé nǹkan kan ò ní ṣe yín lágbára Ọlọ́run so ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa wò ṣe fún àwọn àgbàlagbà nínú wọn torí pé wọn ò rí nǹkan kan kó jọ wọn ò rí nǹkan kan kó jọ àsìkò dẹ̀ ti lọ àwọn tó ń ṣeré ò lò wọ́n mọ́ ire o àǹtí Jùmọ̀kẹ́ Ọlọ́run ti rẹ̀ yín lẹ́kún ẹ̀ ní padà sunkún mọ́ bóyá ọlá tó gbé yín wá náà kò ní mọ kó ọmọ kò ní mọ sàárè ọmọ tiẹ̀ náà ò ní bàjẹ́ àmọ́ má gba àwọn ọmọ kéékèèké yẹn wá tó bá ti wá sọ fún ẹ sọ pé àwọn kan dúró dè wọn o nǹkan kan ò ní ṣe wọn o ire o ẹ káàárọ̀.